ẹ̀rù Olúwa dáni lójú ń sọ òpè di ọlọ́gbọ́n. Ìlànà Olúwa tán ó mú ọkàn yọ̀. Àṣẹ Olúwa ni mímọ́ ó ń ṣe ìmọ́lẹ̀ ojú. Ẹ̀rù Olúwa mọ́ pípé ní títí láì, ìdájọ́ Olúwa ní òtítọ́. Òdodo ni gbogbo wọn, wọ́n ju wúrà dáradára, wọ́n sì dùn ju oyin lọ àti rírú afárá oyin. Ọ̀rọ̀ Olúwa sọ wípé pẹ̀lúpẹ̀lú nípa wọn ni a ti ṣí ìránṣẹ́ rẹ̀ létí, àti ní pípamọ́ wọn èrè púpọ̀ ń bẹ. Ọ̀rọ̀ Ọlọ́run yìí mo fi kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò Ohun Àwọn Kérúbù on FM lórí Sweet 107.1 FM lónìí, gẹ́gẹ́ bí Ọlọ́run ti máa ń lò wá ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ fún iṣẹ́ mímọ́ rẹ̀. Ẹ kú lé o, ẹ kú àtàárọ̀, àkú bí ojú ọjọ́ ṣe rí. Mo gbàdúrà Ọlọ́run àgbáyé tó fún wa ní orí ọ̀fẹ́ láti rí ọjọ́ tòní, lórúkọ Jésù kò ní padà lẹ́yìn wa. Àánú Ọlọ́run ọ̀gá ògo Jésù jùmọ̀ wà pẹ̀lú wa. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá tẹ́ ń tọ́ bọ̀ ìṣúra yín pé kéètò yìí kó máa tẹ̀síwájú. Ẹ̀yin ìjọ Ọlọ́run náà tẹ́ ń sọ pé kó máa tẹ̀síwájú. Adúpẹ́ lọ́wọ́ yín fún àwọn iṣẹ́ ribiribi tí Ọlọ́run ti ọwọ́ yín ṣe. Mo gbàdúrà lórúkọ Jésù, àánú Ọlọ́run ọ̀gá ògo yóò jùmọ̀ wà pẹ̀lú gbogbo wa ní orúkọ ti Jésù Kristi. Lónìí a ó ṣe àgbéyẹ̀wò ìgbé ayé bàbá wa kan, ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè. Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́, wọ́n pé 50 ọdún lórí ilẹ̀ alààyè. Oníwà kan sọ wípé ọmọdé ń kó àgbà ń kó, ó ní ayé làjò ọ̀run nílé wa. Ṣùgbọ́n Ọlọ́run fún bàbá wa yìí ní oore ọ̀fẹ́ láàrin ọ̀tá, láàrin ẹlẹ́gàn, láàrin àwọn nínúbíni, láàrin ìjì ayé tí ń jà sọ́tún tí ń jà sósì. Ọlọ́run fún wọn ní oore ọ̀fẹ́, wọ́n pé 50 ọdún. Àwọn fẹ́ ṣe àgbéyẹ̀wò ìrìn àjò wọn nínú iṣẹ́ ìránṣẹ́, nínú ìpè lórí ètò tòní. Ṣùgbọ́n ká tó bọ́ síbẹ̀, àkọ́kọ́ lọ pàdé bàbá wa nínú Olúwa, wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP bàbá ògo ní abala ọ̀rọ̀ ìyè. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjù ayé, ẹ tún ọ̀nà Olúwa ṣe. Ẹ kú àtàárọ̀, ẹ káàbọ̀ sórí ètò tòní. Ògo ni fún Ọlọ́run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí gbogbo ènìyàn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ayérayé, a gbé yín ga, yín lógo, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ láti ẹ fún wa lónìí. Lórúkọ Jésù, ẹ gba ọpẹ́ wa, ẹ mí sí wa, ẹ darí wa, ẹ gbé wa wọ̀ ní orúkọ Jésù Olúwa wa, àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a fi ránṣẹ́ sí wa lónìí, òun ni a pè àkọlé rẹ̀ ní ìdúróṣinṣin. Àkókò ìrònúpìwàdà la wà yìí. À ń láti jẹ́ ẹni tí ó dúró ṣinṣin nínú ìgbàgbọ́, kì í ṣe nínú ìgbàgbọ́ nìkan, nínú ohun tí a gbé dání. Gbogbo ohun tí ènìyàn bá gbé dání nínú ayé tàbí tá a fi léèyàn lọ́wọ́, èèyàn gbọ́dọ̀ dúró ṣinṣin pẹ̀lú ẹ̀. Pàápàá àwa tá a wà nínú Kristi tá a jó nígbàgbọ́, oríṣiríṣi là kọjá, òun là máa rí. Ó wá jẹ́ inú iṣẹ́ ló wà tàbí nínú Ọlọ́run ló wà tàbí bìkan, òun láti dúró ṣinṣin. Kó dúró ṣinṣin lórí ìpinnu tó ní, kó dúró ṣinṣin nínú ìgbàgbọ́ tó ní. Ebi, wàhálà kò gbọdọ̀ jẹ́ nǹkan tó máa jẹ́ òkè ìṣòro fún ẹ, tó máa mú ẹ fà sẹ́yìn. Tá a bá lọ sínú ìwé Róòmù orí 9 ní ẹsẹ̀ 30-5, ó ní ta ni yóò wá yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Ìpọ́njú ni, tàbí wàhálà, tàbí inúnibíni, tàbí ìyàn, tàbí ìhòhò, tàbí ewu, tàbí idà. Gẹ́gẹ́ bí a ti kọ pé nítorí rẹ̀ ni a ṣe ń pa wá kú ní gbogbo ọjọ́. Ọmọ Ọlọ́run, tá a bá gbọ́ ibi tí Bíbélì wí, ó ní ta ni yóò yà wá kúrò nínú ìfẹ́ Kristi? Gbogbo ohun tó gbé, tó gbà, tó pinnu ẹ̀, tó ní lọ́kàn láti ṣe, kò sí ẹnikẹ́ni nínú ayé yìí tó lè lọ bá láyé yìí tó máa sọ pé òun ò ní dojúkọ. Gbogbo àwọn tó wò lókè yẹn, àwọn náà ti pass through àwọn nǹkan tó pọ̀. Gbogbo àwọn tó rí tí wọ́n jẹ́ èèyàn lénìí, àwọn náà ó ti rí nǹkan tó pọ̀. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tí à ń sìn lónìí, nítorí pé ó ti wọjọ́ lónìí, wọ́n sọ fún ẹ pé tó bá ti gba Kristi sínú ayé wa lówó, irọ́ ló ń pa fún ẹ o. Àfi kó padà, kó sin Ọlọ́run ní ẹ̀mí àti òtítọ́, kó dẹ̀ fi ìgbàgbọ́ ẹ àti ìgbẹ́kẹ̀lé ẹ kó fi sínú Ọlọ́run. Kó wá dúró ṣinṣin lórí ìgbàgbọ́ àti ìpinnu ẹ àti èròǹgbà ẹ tó ní, kó dúró lórí ẹ. Wípé kò sí nǹkan kan tó lè yà ẹ́. Bí ìṣòro bá dé, èèyàn máa ń ṣẹ́ ogun ẹ̀ ni. Bí wàhálà bá dé, bóyá nínú ìjọ tàbí níbi iṣẹ́ tàbí níbikíbi, èèyàn máa ń dúró lórí ẹ̀ ni. Àkókò ìrònúpìwàdà olóde wà yìí, òun láti dúró. Má wò pé èèyàn kan ṣe ẹ tó bá ń sá káàkiri, tó ń sá káàkiri, òun fi àkókò ẹ ṣòfò ni. Ó dẹ̀ máa ń mú kí èèyàn ní ogun ọjọ́ pípẹ́ tí ò ní lè dá nìkan ṣe.
wàá dúró lórí ẹsẹ̀, wàá dúró lórí ìpinnu ẹ, wàá dúró lórí ọ̀rọ̀ ẹ, wàá dúró lórí nǹkan tó ní, dúró nínú ìgbàgbọ́ ẹ. Ìṣe la máa ń dúró téèyàn fi ń ṣẹ́ ogun. Tó bá dúró dáadáa nínú ìgbàgbọ́ ẹ, wàá rí i pé wàá ní oore ọ̀fẹ́ tó pọ̀ ní iwájú Ọlọ́run. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti agbára Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Tá a bá lọ sínú Bíbélì wa nínú ìwé Psalm 125, àárín níbẹ̀ yìí pé Bíbélì sọ fún wa ní ẹsẹ̀ kìíní àti ẹsẹ̀ kejì, ó ní àwọn tí ó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé ó dúró láéláé. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Béèyàn bá gbẹ́kẹ̀lé Ọlọ́run tó dẹ̀ nígbàgbọ́ nínú oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún un, kò síbi tí ò lè dé. Dúró lórí ẹsẹ̀ méjèèjì fún nǹkan tí Ọlọ́run ti gbélé ọ lọ́wọ́, fún nǹkan tó fẹ́ ṣe, wàá dẹ̀ rí pé ayé tiẹ̀ náà ó máa dára. À ń sá káàkiri, à ń rìn káàkiri, kò lè múyàn ní àṣeyọrí. Olúwa Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́. Mo gbàdúrà fún ẹ, gbogbo èyí tó ń dojúkọ, èyí tó ń mì ẹ́ jìgìjìgì, ó máa borí ẹ̀. Ogun ìdílé ni, ogun ẹbí ni, ogun ará ni, Ọlọ́run á mú ẹ borí ẹ̀, wàá dẹ̀ di aṣẹ́gun ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Orúkọ tèmi òun ni wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP Bàbá Ògo láti ìjọ the Eternal Sacred Order of Cherubim and Seraphim. Ògo ẹ̀rí tọ̀ onítẹ̀síwájú ní Abíọ́láwé. Yóò dára fún wa. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá bàbá wa wòlíì Dámilọ́lá Stephen Adékúnlé JP Bàbá Ògo sọ̀rọ̀, ẹ pè wọ́n sórí nọ́mbà yìí 0803-353-3002 0803-353-3002. Ẹ wá wọ̀rẹ́ t'Olùgbàlà ṣe, ó gbà wá kúrò lóko ẹrú ẹ̀ṣẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Àwọn Kerubu on FM láti iléeṣẹ́ Sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. Adúpẹ́ fún orí ọ̀fẹ́ tarí gbà lónìí, adúpẹ́ fún ojú rere tarí gbà, adúpẹ́ fún ọlá tarí gbà, adúpẹ́ fún ààbò tarí gbà, adúpẹ́ fún ìdáǹdè tarí gbà, adúpẹ́ fún ìṣẹ́gun tarí gbà, adúpẹ́ fún àtìlẹ́yìn tarí gbà, adúpẹ́ fún ojú rere Ọlọ́run ọ̀gá ògo tó ń tì wá lẹ́yìn ní gbogbo ìgbà. Kì í ṣe nípa ipá o, kì í sì ṣe nípa agbára wa, bí kò ṣe nípa ìrànlọ́wọ́ Ọlọ́run ọba àwọn ọba tó ń ràn wá lọ́wọ́, tó ń ṣamọ̀nà wa. A sì ń kí gbogbo àwa mùmínì àti mùmínà òdodo a kó àkókò àwẹ̀ Ramadan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. A dẹ̀ kí gbogbo àwa kìrìsìtẹ́nì náà a kú ti lẹ́ǹtì tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ńgbà gbogbo ẹ̀ bá máa parí, wọn ò ní gbẹ́nikẹ́ni gbìn bí iṣu ní orúkọ Jésù. Àánú Ọlọ́run ọ̀gá ògo yóò wà pẹ̀lú wa. Bàbá wa tí wọ́n jẹ́ àlejò lórí ètò tòní, àwọn ni leader in charge ìjọ Cherubim and Seraphim Movement Church Ayọ̀ ní o, Efata City tó wà ní Ìta Òṣìn ní Abẹ́òkúta. Bàbá pé 50 bàbá Okuneye at 50. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa Special Apostle Prophet Raphael Olaide Okuneye tí wọ́n jẹ́ àlejò wa. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Kí gbogbo wa pé a kú iṣẹ́ Olúwa. Ẹ káàbọ̀ bàbá wa. A kú iṣẹ́ Olúwa sà. Yes sir. Yes sir. Ìdílé ńkọ́? Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́ ńbẹ̀? Olúwa ṣeun. Ṣiṣẹ́ Olúwa ń tẹ̀síwájú. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ṣé Ọlọ́run ṣà ń gbàkóso? Ọpẹ́ ni fún Ọlọ́run. Olúwa ṣeun, Olúwa ṣeun, ojú yín tún gúnrégé ju tàtẹ̀yìnwá lọ. Àdúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Adúpẹ́. Olúwa ṣeun. Bàbá wa jẹ́ kí n mú ìbéèrè wá. Ìrìn àjò yín gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ní 50 ọdún, báwo ló ṣe rí? Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah. Ní àkọ́kọ́ ẹ jẹ́ kí n dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Nítorí ohun gbogbo ní ayé yìí àánú lèèyàn rí gbà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn tó tó wa ti kú, àwọn tó tó wa ti kú. Àánú ni àrígbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tí mo rí gbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àánú ni mo rí gbà o. Àánú ni mo rí gbà. Lónìí màá ní bóyá kí n fi sọpọ̀ ọpẹ́. Lónìí kò sí nǹkan méjì. Mo rí pé nínú ayé yìí àwọn èèyàn máa ń sọ̀rọ̀ pé èèyàn kan ló múni mọ̀nà. Béèyàn ò bá rí ẹni múni mọ̀nà, èèyàn ò ní mọ ibi tó ń lọ. Lónìí tí wọ́n ń pè mí ní wòlíì, àwọn kan ni Ọlọ́run lò. Àwọn kan ni Ọlọ́run lò. Bẹ́ẹ̀ni, torí wọ́n bí wa sí ìjọ Catholic Church. Inú Catholic náà bí yín sí. Bàbá mi Catholic Church ni. Ibẹ̀ gẹ̀ lọ bí wa sí. Ibẹ̀ lọ ti sọ wá lórúkọ. Ṣùgbọ́n mo wà ní primary 2, iléèwé àkọ́bẹ̀rẹ̀ primary 2.
ní bàbá wa kan bí ọ̀rẹ́ ló jẹ́ sí bàbá mi àwọn wà ní north wọn wá wálé sí Ṣàgámù ṣẹ́jọ́ pé Ìjẹ̀bú tabaríra wa ẹ̀gbọ́n mi àbúrò mi ló máa ń pera àti ọmọ ìyá ìtò ìṣọmọ ìyá a ti di mọ̀lẹ́bí àbí lẹ́yìn mi ẹ̀gbọ́n mi kankan so ẹ̀gbọ́n mi àbúrò mi ló máa ń pera wọn. Ìgbà tí bàbá yẹn dé láti north Kaduna sí Ṣàgámù bàbá yẹn ní Ọlọ́run fi ìran wọn blessed memory special apostle Adéolú Àìná. lọ́lọ́run fi ìran hàn. bẹ́ẹ̀ni àwọn lọ́dájọ́ ayọ̀ ní Ṣàgámù wà sílẹ̀. àwọn ní Ọlọ́run fi ìran wọn pé ọmọ yìí ọjọ́ iwájú ẹ̀ ó máa ṣiṣẹ́ láṣọ funfun. àwọn ni wọ́n lọ bá bàbá mi pé ǹjẹ́ ó lè yọ̀ǹda ọmọ yìí fún mi. aláṣọ funfun ló ti máa ṣiṣẹ́. ṣùgbọ́n pé bàbá wọ́n máa ń respect ẹ̀ tó rójú bàbá mi lọ. ẹ̀gbọ́n mi lọ máa ń pè lọ ní ẹ̀gbọ́n tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ kò sí wàhálà ohun tẹ́ bá sọ àwọn náà mọ̀ pé Ọlọ́run lóyìn tẹ́ bá ti sọ bẹ́ẹ̀ ó ti dáa. ó ti dáa. ohun tó mú kí n wọnú aṣọ fún. ìgbà tí mi dẹ́ ti wọ̀ gbogbo àwọn ọmọ tó àbúrò tó wà lẹ́yìn mi gbogbo wọn náà. wọ́n darapọ̀. ni wọ́n wà darapọ̀. so bí n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nínú ìjọ Kérúbù àti Séráfù nìyẹn. nígbà tó bí ọdún tá a bẹ̀rẹ̀ ìjọ Ṣàgámù wà yẹn kò pé ọdún bíi méjì ni èèyàn kan dé sí Ṣàgámù òun wá láti Iléṣà wọ́n wá ń wò pé àwọn ò níbi táwọn máa dé sí ìgbà yẹn wọ́n wá ṣiṣẹ́ ní cement factory tọ́ba ewékoro ní Ṣàgámù ọ̀nà Sábó ló wà so bàbá ìnáwó wa bá gbà wọ́n sílé nígbà tó jẹ́ pé ọmọ ayọ̀ nílò náà láti ibi tó ti wá gbà wọ́n sílé nígbà yẹn ayé sì dá bàbá ń rìnrìn àjò tá a bá ti lè ná káàdì ìdámẹ́wàá wa tí wọ́n ti rí pé ọmọ ayọ̀ ní káàdì ìdámẹ́wàá wọ́n á gbà ẹ̀ sílé wọ́n á fún ẹ níbi tó máa gbé pé ọmọ ìyá wa lélẹ̀ so ńgbà tó ti dé tó ti ná káàdì ìdámẹ́wàá ẹ̀ bàbá gbà sílé gẹ́gẹ́ bí ọmọ ayọ̀ ni bàbá jẹ́ bí bàbá sí wa àwọn èèyàn ò tiẹ̀ mọ̀ pé òun kọ́ ló bí wa ọjọ́ tí mo wá rí ọmọkùnrin tí mo ń sọ yìí ọjọ́ tí mo kọ́ rí gbàrà lọ́lọ́run ti fi ìran ọ̀hún náà pé ọmọ tó ń wò yìí mú sọ́wọ́ kó bójú tó fún àwọn ìtúsílẹ̀ àwọn èèyàn wájú ọlọ́run tó fi hàn àṣé òun lọ bá bàbá ọmọ tó wá kí n báwo ló ṣe já bàbá náà mọ́ mi ni ní ìran báyìí ni ọlọ́run fi hàn àwọn bàbá ìnáwó wa sọ fún pé lọ bójútó mo ń sọ̀rọ̀ nípa àwọn bàbá mi mo senior apostle Ṣọlá Adéyẹmí wọ́n ti padà sí Iléṣà báyìí àwọn lẹ́ni àkọ́kọ́ tó bá ní wọn èèyàn ń ṣiṣẹ́ ìránṣẹ́ ọwọ́ wọn ni mo ti bẹ̀rẹ̀ ara wọn lẹ ti dìde wòlíì ni wọn láti primary 2 yẹn wọ́n bẹ̀rẹ̀ sí bójútó mi wọ́n báyìí lọ ṣe ń ṣe léyìí o gbọ́dọ̀ ṣe léyìí báyìí ìmójútó lára àti lẹ́mìí lẹ́yàmí o gbọ́dọ̀ pẹ́ dé church o gbọ́dọ̀ ṣe léyìí o gbọ́dọ̀ ṣe tọ̀hún wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn èmi ò kúkú mọ̀ àṣẹ Olúwa ti sọ fún wọn pé tó bá sọ fún mi pé wòlíì máa ṣe o máa sá lọ ni o kó má sọ nǹkan kan fún mi o. ìgbà yẹn wọn sọ fún yẹn pé ẹ máa ṣe wòlíì kó máa rẹ́rìn. kì í ṣayé ìsìn mo ṣàní pé ó ń tọ́jú mi òun jọkọ̀ mo béèrè kwẹ́sì ó ní báwo comrade máa ń pọ̀ torí popular náà lè mi wọn comrade wà ní comrade kí ló dé tẹ kàn fi ṣe ọ̀rọ̀ àdúrà hàn mí èmi ò ráyè gbogbo eléyìí ìwé mo fẹ́ kà professor mo fẹ́ dì ẹ wá ní kí ni kọ́ọ̀sì mo fẹ́ àmọ́ ní màrín ní engineering ó ní o ti wà lọ́nà ọ̀nà gangan ló wà ojú ọ̀nà gan ló wà yìí ṣe bí màrín àwọn tí wọ́n máa ń tún ṣíìpù nǹkan kan ṣe àgbẹ̀ nínú omi ojú ọ̀nà ló ti wà báyìí tó ṣe yẹn dá kọ́ọ̀sì tó fẹ́ ṣe yẹn dá èmi ò mọ̀ pé òwe ló ń pa fún mi ó ṣáà ń wò mo ṣáà ń bá wọn lọ nígbà tó tó bí ọdún mẹ́ta àpàdé ọmọkùnrin kan èmi pẹ̀lú wọn báyìí àjọ wọn fẹ́ wá ilé tó máa gbé láàrin ọmọkùnrin yẹn tó ń kọrin Ọlọ́run àgbáyé ọwọ́ ní forúkọ rẹ̀ ní ọ̀gá mi yẹn ní Láìdé ṣe jẹ́ ká yálé yìí Séráfù kan wà ní ilé yìí jẹ́ ká lọ wẹ́ni kọrin nígbà tá a yá bẹ̀ ló bá di ẹni yẹn pa ṣé Séráfù lẹ́yìn ni lónìí òun wá fún medical school ni pé ó sùtù ló ń wá pé òun wá Séráfù ayọ̀ ni òun ò rí lọ ni ayọ̀ ni làwa ń lọ ó wà ní sọtẹ ní Makùn
bá a tún ṣe ṣe mọ́ra ni. pàdé nìyẹn. àṣé bí n tún ṣe dọ́dọ̀ yẹn ọlọ́run tún fara ran àwọn náà pé ọmọ tó ń wò yìí ẹ bójútó pé ikọ̀ ọlọ́run ni. ikọ̀ ọlọ́run ni tí ó máa tú àwọn èèyàn sílẹ̀ lọ́la bí àwọn méjèèjì bó ṣe so mímú nìyẹn. àwọn bàbá tí mo ń sọ lẹ́yìn sí òye pọ̀ medical doctor ni wọ́n senior special ni wọ́n báyìí ọlọ́run kẹ́ wọn gan Ifọ̀ ni wọ́n wà. àwọn bàbá mi senior special doctor Wálé Adésọ̀yà àwọn gangan ọwọ́ wọn ni mo ti tàróró wòlíì. wòlíì gẹ́gẹ́ bí wòlíì. àwọn lọ́tírì tó bá ń sọ pé wọ́n ń tírì èèyàn nípa ti ká sọ pé ìgbà ẹ̀kọ́ dé. nínú iṣẹ́ wòlíì nínú ìpè wòlíì àwọn ni. kì í ṣe pé ẹ kàn gba ìpè ẹ kàn dẹ̀ bọ́ sí èèyàn nílò láti gba ẹ̀kọ́. bẹ́ẹ̀ni medical doctor làwọn. ọ̀tọ̀ bá ní èèyàn bẹ̀rẹ̀ ìpè pẹ́ni tó fi àfihàn ìpè hàn òun ni ọ̀gá mi ti comrade. ó dá ẹ jẹ́ ká wò báyìí bàbá wa 50 ọdún ni ẹ pé yìí 50 years on the land of the living 50 years on earth 50 years as a prophet of God. ẹ jẹ́ ká wò báyìí àwọn ìrírí àti ẹ̀kọ́ pàtàkì wo ni ìrìn àjò yìí ti kọ́ yín. ó ní agbára ẹni pé gbàtẹ kọ́kọ́ sọ ó lágbára ó lágbára. ayé ìsìn Ọlọ́run á bá wa tún ṣe. àmín. ó máa ń yà mí lẹ́nu nígbà táwọn èèyàn bá ní mo ti di wòlíì àwọn èèyàn ní mo ti gbà pé iṣẹ́ ìránṣẹ́ mo jẹ́ ń ṣe báyìí ó máa ń yà mí lẹ́nu. ó máa ń mú ìyàlẹ́nu wá. akasáàmù ńjọ́ kan mo dẹ̀ faint. náwọn training à ń kasáàmù fáwọn èèyàn. ẹ ń gbàdúrà fẹ́yìn ẹ̀ ń kasáàmù ẹ dẹ̀ faint. akasáàmù dé mo dẹ̀ dákú omi ló fi jí mi. àtúnjí tọ́nà wọn ara mi balẹ̀ tọ́ wọn ní kọ́ntínú sáàmù agbọ́dọ̀ kasáàmù sáàmù ni wòlíì kò sọ̀rọ̀ ètò kan sáàmù ni. ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ ìyá ìrírí tó pọ̀ ni ṣùgbọ́n ẹ̀mọ nǹkan tó máa ń dùn mọ́ mi nínú bí ìrírí yẹn ṣe pọ̀ tó nǹkan kan máa ń dùn mọ́ mi nínú. kí ni nǹkan náà. ìrìn àjò tó máa ń jẹ́ kéèyàn mọ nǹkan gan. òun ló jẹ́. tí ó jẹ́ pé tó bá di pòfẹ́sọ̀ gan o lè máa mọ̀. ìrìn àjò ìpè máa ń jẹ́ kéèyàn mọ̀. tí n bá ń sọ̀rọ̀ gbà mí àwọn èèyàn á béèrè pé kí lọ́jọ́ orí mi. tí n bá ń sọ̀rọ̀ gbà mí àwọn èèyàn á wò mí títí báyìí. báwo ló ṣe mọ̀. ṣé wọ́n ló ń sọ àbí ta ni. àwọn ìgbádùn tí mo gbádùn ló ṣe. ṣùgbọ́n tá a bá yọ yẹn kúrò ìrìn àjò tó ní agbára. ìrìn àjò tó lágbára ni. Ọlọ́run nìkan ló lè fún èèyàn ní àṣeyọrí. kì í ṣe ìrìn àjò pop and sweet. irọ́ Ọlọ́run nìkan èèyàn lè bẹ̀. tó jẹ́ ọba bẹ̀rẹ̀ ìrìn àjò tó bá tásìkò kan yẹn á wò pé kí mo wá ṣe ń bẹ̀ gan. mo wà ní chọ́ọ̀chì níjọ́ kan mo jẹ́ ń sunkún pé kí ló sọ mi débí gan. báwo mo ṣe débí báwo mo ṣe di tí mo dì í ta ló rán mi ń ṣe. ibo mo gbàdé bí. báwo mo ṣe débẹ̀. ọ̀nà ibo mo gbàdé báwo mo ṣe. ìlú Abẹ́òkúta nígbà tí mo débẹ̀ ìwé mo wá kà. ó kàn jẹ́ yìí bìrì ló jíṣẹ́ Olúwa iṣẹ́ Olúwa. báwo ni mo ṣe rìn. wọ́n á wò pé kí ló dé táyé mi wá tiẹ̀ wá di báyìí báwo mo ṣe débi tí mo dé. ibi tí mo ti ń sunkún lọ́wọ́ mo gbàgbé sùn Olúwa bá kọ sí mi. ló ń sọ fún mi pé kò síbi kan tó gbàdé bí mo ti pè ẹ́ ni mo ti mú ẹ ni kò lè lọ. takute Jésù mú ẹ ó kà ti yọ. mo ti mú ẹ ó bẹ́tà kó farabalẹ̀ kó ṣiṣẹ́ yìí. mo jí báyìí ohun tó mú mi mọ gbogbo ìlú tí mo mọ gbogbo Nàìjíríà ni. Àbújá tí mo mọ iṣẹ́ Olúwa pé mi ò fẹ́ ṣe ni. Kaduna tí mo mọ iṣẹ́ Olúwa pé mi ò fẹ́ ṣe ni. Ìlọrin tẹ́ ẹ mọ̀. gbọ̀nà Ìkòròdú ńgbà tó yàgò mo tún bára mi ní Kalakuta Fẹlá ṣáì. mo wá ń wòra pé kí ni mo bá débi gan. kí ni mo ń wá kiri gan. ẹni mú mi wá mo béèrè lọ́wọ́ ẹ̀ mo ní báwo mo ṣe wọlé. àwọn oníṣèbí wọ̀ ló ní àwa mo ní èmi. mo jọ mú mi bọ́ tàná. kó tó di pé mo ṣe wá padà dé mo ní Olúwa. ó dá mo ti yọ̀ǹda. mo ti sapá. Olùgbàlà mo dé. ó lágbára o. ṣé mo kó mo sọ lẹ́ẹ̀kan wípé ọmọdé ń kú àgbà ń kú ayé làjò ọ̀run nílé wa. ẹ jẹ́ ká wo bí ìrìn àjò kìrìsìtẹ́nì ṣe rí lónìí àti bí ìlú ṣe rí. ẹ rí i pé ikú ọ̀dọ́ gan wọ́pọ̀ ju tàgbà lọ. ẹ jẹ́ mú ìbéèrè yìí wá bàbá wa. Ikọ̀ Ọlọ́run tó fẹ́ pé 50 ọdún tó sì fẹ́ jù bẹ́ẹ̀ lọ. Kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ mú ní pàtàkì tó gbọ́dọ̀ máa mú ṣe nínú ìrìn àjò rẹ̀? ẹ ṣé olóòtú. lákọ̀ọ́kọ́ mo kí gbogbo àwọn bàbá mi tí Ọlọ́run ti lò ṣáájú wa bóyá látìgbà táyé ti ṣẹ̀
láti ìgbà tó ti ń sọ pé wòlíì tó ti ní òjíṣẹ́ ọlọ́run. àwọn tó ti kọ́kọ́ pè ní wòlíì àwọn tó ti kọ́kọ́ pè lóríṣiṣẹ́ ọlọ́run. ọkùnrin wa kan sọ pé àwọn tó ti jagun kọjá. wọ́n ń wọ̀ bí a ti ń jà. wọ́n kọ́ sára sí wa. mo kí àwọn bàbá yẹn. ẹ wo àwọn orin wa àwọn bàbá tó kàwé. ẹ wo ń tọkọlẹ̀. ẹ wo àwọn bàbá yẹn bọ́lọ́run ṣe gbé pèlè wọn lọ́wọ́. wọ́n dẹ̀ lo 100 years. èmi lo over 100. èmi lo 90 something. nǹkan kò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn. bàbá aládùúrà wa ń sìn almost 100. wọ́n lọ Amẹ́ríkà wọ́n bọ̀ bàbá lògbó. nǹkan kò dẹ̀ ṣe wọ́n. kí ni mo fẹ́ fàyọ ni wípé ṣe ráyé ìsìn ọ̀nà méjì ló wà sá. ẹ ṣe àwò. ṣe rí ọ̀nà àkọ́kọ́ èèyàn ò lè fi okun ṣiṣẹ́ ìránṣẹ́. èèyàn ò lè fi okun ṣiṣẹ́ ìránṣẹ́. okun wọ ò tó. okun inú. kò tó. okun Ọlọ́run ló ń ṣiṣẹ́ ìránṣẹ́. spiritual stamina. bí èèyàn ò bá ti ní èèyàn kú. okun ara wa kọ́ la fi ń ṣiṣẹ́ ìránṣẹ́. ẹ wo bí sẹ́ráfù ṣe máa ń ràn sẹ́ráfù ẹlẹ́mìí kan gorí òkè 21 days bí yẹn ṣe ń sọ èmi tún ti gorí òkè 14 days. àwọn bàbá adé ìrànù ẹ̀ ń gbà yẹn alùlùmọ́jú ni pàtẹ́wọ́mọ́jú tún padà dé láàárọ̀ wọ́n tún bẹ̀rẹ̀ ìsìn ìdìrọ̀lẹ́ wọ́n tún dalẹ̀ wọ́n tún bẹ̀rẹ̀ ìsìn mọ́jú àwọn bàbá yẹn jẹ́ sí lo over 100. wọ́n dẹ̀ tún gbàwẹ̀. wọ́n dẹ̀ tún pẹ́ kí ló wá ń ṣẹlẹ̀ ń sìn ìyẹn ní pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run ò pè. bàbá ròtítọ́ ká sọ àwọn bàbá mo bẹ̀ wọ́n bó bá yẹ bí n ṣe sọ ò da. ọ̀pọ̀lọpọ̀ wa lọ́lọ́run ò pè. ọ̀pọ̀lọpọ̀ wa ní ọlọ́run ò pè. níwọ̀n ìgbà tọ́lọ́run ò bá ti pè wá à á lo agbára wa à á lo òye tá a lè lò à á lo ìmọ̀ tá a lè lò ọlọ́run ò dẹ̀ ní tẹ̀lé wa. gbogbo ìgbà tọ́lọ́run ò tẹ̀lé Ísírẹ́lì lọ sógun ẹ̀rí bó ṣe pa wọ́n pàkópa. gbogbo ìgbà tí ọlọ́run bá tẹ̀lé wọn wọ́n máa ń lérò páwọn làwọn lè jà ni wọ́n á máa ṣẹ́gun lọ ni. Joshua ní ohun tó ṣẹlẹ̀ sí wa nǹkan kan ti ṣẹlẹ̀. something is wrong somewhere. ẹ jẹ́ ká kà wá àwọn mélòó la wà ń bí tani ò sí láàrin wa torí Joshua mọ̀ pé ọlọ́run òun padà lẹ́yìn àwọn tọ́wọ́ fi ń pa wá nípakúpa yìí takàn kúkú ẹlẹ́yà yìí ẹ jẹ́ ká wọ́n lè gẹ́ẹ̀tì lóòótọ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀. ìgbà tó dẹ̀ mú nǹkan tó ṣẹlẹ̀ kúrò bíbélì sọ pé Ísírẹ́lì ṣẹ́gun ó ṣẹ́gun àwọn àì bẹ́ẹ̀ náà ni lénìí tẹ́ bá wà wò òjíṣẹ́ ọlọ́run ikú rẹpẹtẹ. ikú lọ́tún ikú lósì ìyẹn ni àkọ́kọ́. ó jẹ́ àkọ́kọ́. èkejì bíi rẹ̀ àwọn èèyàn mi ṣègbè torí tí wọn ò ní mọ̀. kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ medical àbí spiritual tá à ní sọ̀rọ̀ medical kò lè yọ kúrò ìbejì ni wọ́n. Jésù Kristi nígbà tó máa yan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó yan medical doctor tí Luke medical doctor ni ó yan medical doctor tí àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ kí ló dé tó jẹ́ pé ó yan medical doctor ṣebí láti bójútó wọn. bẹ́ẹ̀ni. wọ́n bá ní ìlọ́tọ́ ní ìbọ̀tọ́ ìgbà tó ń gba medical doctor ló máa jẹ́ kọ́ mọ̀ pé ẹ jẹ́ àsinmi ẹ pa jáde lẹ́nu Jésù pé ẹ jẹ́ ká sinmi ní. bẹ́ẹ̀ni. tó bá tún yà á tún tẹ̀síwájú tó bá tásìkò kan á ní ẹ wá oúnjẹ lọ tá a máa jẹ. bẹ́ẹ̀ni. tá a bá ka bíbélì dáadáa Jésù gan ti fààyè ẹ̀ sílẹ̀ àyè ìsinmi ó fi sílẹ̀ àyè ká jẹun àyè ká gbààwẹ̀ àyè ká bójútó ara wa ó ní kú kejì báyìí fòjìṣẹ́ Ọlọ́run à ń bójútó ara wa. kò sáyẹ̀wò. àti wọn á ní ẹ̀mí mi máa ṣe ẹ̀mí mi máa lè ṣe lóòótọ́. mama debi wọn lẹ́lẹ́ ẹ̀mí mi máa ṣe ṣùgbọ́n ǹjẹ́ lẹ́vù ẹ ti débi tẹ̀mí mímọ́ ti lè ṣe ǹjẹ́ ìgbàgbọ́ ẹ ti débi tí ẹ̀mí mímọ́ ti lè ṣe gbogbo yẹn ni ká wò ṣé lóòótọ́ ní Olúwa wò mí sàn ṣé ìgbàgbọ́ ẹ yẹn ti débẹ̀ tó lè fi rí bẹ́ẹ̀. ṣé onínánú. iná yẹn ti débẹ̀ tó lè fi rí bẹ́ẹ̀. so ìdí tí Ọlọ́run ṣe dá àwọn medical doctor tó fi dá gbogbo oríṣiríṣi. Ọlọ́run ṣe gbẹ létòlétò. tó ń ṣojú tó ń ṣorí tó ń ṣenú tó ń ṣọwọ́ tó ń ṣẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ń ṣe gungun. tó ń ṣe gungun. nígbà tá a bá ṣiṣẹ́ lọ sàá ẹ̀tọ́ ni ká bójútó ara wa ká yẹ̀ wò ara ìlà ń lò ara ilẹ̀ mímọ́ ń gbé wọ̀ nígbà tẹ́mi mímọ́ bá dé ńgbà mí ẹ jẹ́ ká fi wépẹ́ ẹni tí ó jẹ́ kẹ̀kẹ́ tí wọ́n gbé engine caterpillar sínú ẹ̀ bàbá mi machine ẹ jẹ́ ká fi sọ pé bicycle bẹ́ẹ̀ni motorcycle engine yẹn ṣáà mọ̀ pé kóńkó bẹ́ẹ̀ni kó wá gbé engine yẹn kúrò
kọ́ wá gbé engine caterpillar kọ́ wá gbé sínú motorcycle. apàkàsọ. bí ẹ̀mí mímọ́ ṣe ń ṣiṣẹ́ nìyẹn. tó bá máa dé báyìí ẹlòmíà máa ṣiṣẹ́ lóyìn á máa wò pé ṣé ó gẹ̀gùn ni kí ló ń gbénu ẹni yìí ṣùgbọ́n nígbà tó bá ṣiṣẹ́ tán ló máa mọ̀ pé mo ṣiṣẹ́. So àìbójútó lórí mẹ́díkà náà ó ṣe pàtàkì fún wa. kì í ṣe pé ká kàn máa ṣe sìn ká máa ṣe ìṣòro ká ṣàkàn máa lọ from one place to another kò sí sinmi kò sá. ẹlòmíì ò tẹ̀ mọ́ tí bp ẹ wí. ẹlòmíì ò tẹ̀ mọ̀ bí a typhoid wà lára òun. bóyá typhoid wà. wọ́n ṣàmà ṣe lọ gbúrúgbú ní. ayédèlú ti dín pé kò sí balance diet. ayé àwọn bàbá wa oúnjẹ gidi wà. irú lẹ́ǹtì yìí nígbà tá a wà ń kékeré èso ẹ jẹjẹjẹjẹ ń ṣọ̀ṣẹ́ ẹ tún jí lọ lé ní oríṣiríṣi èso ara máa ń dán lásìkò èso mélòó ló wà báyìí ṣọ́ọ̀ṣì mélòó ló ń gbèsò wá báyìí ẹni fẹ́ gbèsò wá gan mélòó ló ń rí jẹ báyìí apple kan sí 1,000 èmi 15. ọ̀rọ̀ pàkàsọ àmì ètò Ohun Awon Kerubu on FM ló ń lọ lọ́wọ́lọ́wọ́ níbikíbi tẹ́ ẹ ti ń wò wá tàbí tẹ́ ẹ ti ń gbọ́ wá ẹ jẹ́ ká dókè lọ́hùn ká máa ń ṣe ìpolówó tó wà nílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àti tí ìgbọ̀ yìí ẹ ṣe púpọ̀ ń pẹ́ wà pẹ̀lú wa lórí ètò. ọkàn alárẹwà sinmi láyà Jésù. bẹ́ẹ̀ni ìpín ńlá ni èyí sí ọ fún ìjọsìn orúkọ mímọ́ Ọlọ́run alààyè láàrin àwọn olùsìn tòótọ́ tí ògo mímọ́ rẹ̀ ń tàn nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters. ọjọ́ Monday ní aago 9 òwúrọ̀ ìsìn àwọn aláboyún àtàwọn tó wojú Olúwa. ìṣòro àwọn àfàdúrà jagun ní ọjọ́ Tuesday ní aago 11 alẹ́. ìsìn àwọn wòlíì àti Ṣílò ní ọjọ́ Wednesday ní aago 9 òwúrọ̀. gbogbo Friday àkọ́kọ́ nínú oṣù ní ìṣòro alágbára ní aago 11 alẹ́. Sunday school ní ọjọ́ ìsinmi ní aago 8 òwúrọ̀. ìsìn ìdúpẹ́ ọjọ́ ìsinmi Sunday service yóò bẹ̀rẹ̀ ní aago 9 òwúrọ̀. ó yá múra ká lọ jọ́sìn fún Olúwa nínú ìjọ the Eternal Sacred Order of Zion Church ògo ẹ̀rí tàn onítẹ̀síwájú international ògénò tèmídìrè district headquarters 18 Salima Ṣùgbẹ̀sán avenue opposite Crown Royal Abiola way Abẹ́òkúta. wòlíì Dámilá Stephen Adékúnlé JP bàbá ògo ni Olúwa ń lò fún iṣẹ́ mímọ́ rẹ̀ níbẹ̀. 0803-353-3002. kó àníyàn rẹ tọ̀ Jésù olùgbàlà wá kò sóhun tí ipá rẹ lè ṣe láìsí ìdásí àtòkè wá. Jésù lolúwa. Prophet Dr. Olukayode Adenuga tún ti dé ìránṣẹ́ Ọlọ́run alààyè ọmọ orí mọ́ládé pé gbogbo ènìyàn síbi ìsọjí àti ìṣọ́ ògùn ọlọ́jọ́ mẹ́ta o. Gbogbo Wednesday àkọ́kọ́ nínú gbogbo oṣù ní ọjọ́ Friday àkọ́kọ́ ní bàbá wòlíì Primary Prophet Dr. Olukayode Adenuga gbé ìsọjí àti àdúrà tó gbóná jẹjẹjẹ ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀. ọjọ́ mẹ́ta àkọ́kọ́ ní oṣù yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Wednesday. pẹ̀lú ìsọjí àti àdúrà àti ọjọ́ Àlàmísì Thursday tí a ó sì fi ìṣọ́ ògùn alágbára káàdì náà ní ọjọ́ Friday. ọ̀pọ̀ àgbẹ̀ yóò fò fáyọ̀ olóyún ọjọ́ pé yóò di bíbí. àwọn tí ògùn ayé ń ta lọ́fà tó ń fi lògbòlògbò yóò bọ̀ kúrò nínú ìdè. tẹ̀símọ́nì àtọ́rin ayé yóò padà kẹ́yìn ayé wọn. ọba alátìlẹ́yìn mi ńlá kò rí ìsọjí àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta yìí. mọ̀júùrọ̀ ọmọládùn street fáfíjẹ́lódò street ìjẹ́gun ìkọ̀túnlẹ̀gbọ̀ nínú ìjọ wa mẹsàyà divine Kerubu Bible Church Rainbow Wonderland níbẹ̀ ni ó ti wáyé. bẹ́ẹ̀ ló bàbá wòlíì rẹ̀ o 08023029155. mo mọ̀ wípé ọba alátìlẹ́yìn rẹ̀ ò ní daṣẹ́ lẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ohun Awon Kerubu on FM láti lè ṣe sweet 107.1 FM ní òkè tèmídúró nílùú Abẹ́òkúta. bàbá wa tí wọ́n jẹ́ àlejò wa nínú ilé ń bí àwọn ni leader in charge agbomímọ́ Ọlọ́run alààyè Cherubim and Seraphim Movement Church ayọ̀nío Efata City tó wà ní ìta òsìn ní Abẹ́òkúta. mò ń sọ̀rọ̀ nípa bàbá wa Special Apostle Prophet Raphael Olaide Okuneye. bàbá ń ṣe 50
tí ọlọ́run ti fún wọn ní orí ọ̀fẹ́ láti wà lórí ilẹ̀ alàyè. Bàbá wa ẹ kú àtótónu àtẹ̀kọ́ fún èyí tí ẹ bá fẹ́ pè wọlé tẹ́ fẹ́ dá sí ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ 0707 316 0403 0707 316 0403. Hello. Hello. Ẹ káàsán sáà. Yes sir. Àmín. À ń gbọ́ yín dáadáa kí ló kọ́ àti bílẹ̀ tí ń pè sá. Alàgbàrí irú àláti òṣìẹ̀lẹ̀ à ń gbọ́ sá. Ó yá ẹbí. Ìjọ ó dáa kí ọmọ ìjọ kan àbí ẹni obìnrin ọkùnrin àbọ̀pọ̀ tó tó pásítọ̀ kan wá àbí wòlíì kan kó wá sọ pé ìṣòro tó ń gbé ayò bí akùnrin bí obìnrin tí ò mọ́jú ni àbí obìnrin àbí ẹni bọ̀dìṣà tí sàmìjì àgbàṣà kó wá dá tí pásítọ̀ kan wá sọ pé ó tó ṣe ẹyọ àdúrà kan ni ó nílò ó ní ìdí pé ẹ máa gbá máa rago a máa sọ́dọ̀ sọ olórí ẹyẹ àwọn àbọ̀dọ̀ bẹ ṣiṣẹ́ tìbílẹ̀ kan láti ìjọ dáa ìjọ náà sọ bẹ́ẹ̀ jẹ́ ṣùgbọ́n síbẹ̀ ìgbàdo wà láyé. Ó dà alàgbàrí ìlú àrà tó ṣẹlẹ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ ó yá bàbá wa ọ̀rọ̀ rí o. Ọlọ́run yanu ara wà lọ́wọ́. Àmín. Jésù sọ wípé nípa èso wọn ni a ó fi mọ̀ wọ́n. Kò sí àtúnwé asán lórí ọ̀rọ̀ tó sọ. Nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Ẹni tí Ọlọ́run bá ń lò tọ́lọ́run pè lóòótọ́ á mọ̀. Bíbélì sọ pé ó náwọn ẹ̀mí èṣù gan ó ní wọ́n sọ fún àwọn tó fẹ́ lo ọgbọ́n àyíníke ẹ̀mí èṣù ló fẹ́ lò fi lẹ́mí èṣù jáde wọ́n náwọn ẹ̀mí èṣù yẹn sọ pé Jésù àmọ́ Pọ́ọ̀lù àmọ́ ó ní ta lẹ́yìn ó ní gbogbo wọn farapa ní ìwòwò jáde tí òjíṣẹ́ Ọlọ́run bá dé tó ní kọ́ lọ sórí eku kọ́ lọ torí nísìnyí a fẹ́ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí ìjọba ti ṣe sọ pé àwọn náà ti dúró láyé kó má dẹ̀dí nípa máa sọ̀rọ̀ wọn ní àsọ̀rọ̀ bá èèyàn kan bẹ́ẹ̀ni. Gẹ́gẹ́ bí òpè rẹ̀ ní wòlíì òpè rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run ó ní ìlànà tá ń lò láti pe Kristi láti pe ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ bá tiẹ̀ máa ní ẹ ṣe báyìí ẹ̀mí mímọ́ ló máa sọ̀rọ̀ kì í ṣe pé èèyàn kan dé àwọn tẹ̀lé náà kan wá ní ṣé Jésù ló fẹ́ ni àbí káwọn wọlé káwọn jáde òtítọ́ irọ́ mi ò mọ̀ bọ̀ ẹ mọ̀ pọ̀rọ̀ bí ò bá lé kan adìkan ṣùgbọ́n wọ́n rí èèyàn kan náà ń débi kan pé ní ẹni tó èwo ló fẹ́ ṣé kóun sọ ti Jésù ni àbí káwọn wọlé káwọn jáde dè ni mo ń béèrè pé wọlé jáde yẹn kí ló fẹ́ wọlé ṣe kí ló fẹ́ lọ jáde fún. Ṣé láti lọ wò ó ni àbí kí ni ó lágbára o. So àmọ̀ràn tẹ́lẹ̀ máa fáwọn èèyàn ẹ mọ òtítọ́ òtítọ́ aṣọ wa dòmìnira ọlọ́run àánú wa lọ́wọ́ 0707 316 0403 0707 316 0403 tàbí 0812 411 3677 0812 411 3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pè sí ètò Ohun Àwọn Kérúbù on FM náà ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Màá tún fún èèyàn kan ní 2000 naira lónìí owó ìṣínú. Màá fún èèyàn kan lórúkọ bàbá wa tí wọ́n ń ṣọjọ́ ìbí 50 years. Màá fún èèyàn kan ní 2000 naira lórúkọ quiz corner yẹn nìyí o. Àwọn nǹkan wo ni àwọn bàbá wa sọ wípé ó ń fún àwọn bàbá wa láyé ọjọ́ òun ní ẹ̀mí gígùn. Wọ́n sọ̀rọ̀ nípa nǹkan méjì kan. Wọ́n ní ó ń fún àwọn bàbá wa láyé ọjọ́ òun ní ẹ̀mí gígùn nínú iṣẹ́ ìrànṣẹ́. Nǹkan méjì péré ni wọ́n ló ń fún àwọn bàbá wa ní ẹ̀mí gígùn nínú iṣẹ́ ìrànṣẹ́. Dárúkọ nǹkan méjì náà 0707 316 0403 tàbí 0812 411 3677. Hello. 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 Ẹ kúrò lẹ́ sà. Mo fẹ́ tàbí náà kò wọ́n mo fẹ́ dáhùn béèrè tẹ̀bìrì. Ó yá ìdáhùn ká gbọ́ alàgbàrí ìlú àwọn tó ṣẹlẹ̀. Ó sọ pé oúnjẹ tá à ń jẹ ń gbà yẹn tó kò ó yàtọ̀ sí ìgbà tìsín tó wọ́n tún ṣẹ́ ń gbọ́. Ó dà à ń gbọ́ yín à ń gbọ́ yín. Wọ́n tún ní mẹ́díkà wà ń gbà yẹn náà pé àwọn wòlíì gbà yẹn pé wọ́n ní mẹ́díkà wọ́n ní dókítà. Wọ́n máa ń lọ fún àyẹ̀wò. Wọ́n máa ń lọ fún àyẹ̀wò. Bẹ́ẹ̀ni. Ó dà ó yá ṣé méjì yẹn náà ni ẹ fẹ́ sọ.
ẹ máa bá wa lọ kálọ lórí ètò ẹ máa bá wa kálọ lórí ètò ẹ máa bá wa kálọ lórí ètò ẹ máa bá wa kálọ lórí ètò bàbá wa ẹ kó atótónu àtẹ̀kan fún ẹ̀yin tẹ̀ ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa special apostle prophet Raphael Olaide Okuneye àwọn ni àlejò wa wọ́n ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí 50 years on the land of the living bàbá wa lórúkọ ètò Ohun Awon Kerubu kí n pé happy birthday sir ẹ jẹ́ ká wò kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín sí àwọn ọ̀dọ́ àkókò yìí lórí ìgbé ayé sí 50 ọdún ìrìn àjò sí 50 ọdún kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín. ẹ ṣe olóòtú àmọ̀ràn mi ò pọ̀ ṣùgbọ́n màá bẹ̀rẹ̀ láti bi wípé gbogbo àwọn ọ̀dọ́ ẹ jẹ́ ká ní ẹni tí yóò tọ́ wa sọ́nà. ká ní mentor. ìtàn pè ní mentor. spiritual father. do àwọn kan sọ wípé kò ní ìdí. àwọn kan ní kò ní ìdí. báwo ni a ṣe bí ọmọ sáyé láì jẹ́ pé ó ní bàbá láì jẹ́ pé ó ní ìyá. èèyàn kan kò lè wá sáyé Jésù Kristi tá ń tẹ̀lé bó tilẹ̀ jẹ́ pé wọ́n dàpọ̀ fi bí ṣùgbọ́n wọ́n jẹ́ ká mọ̀ pé ó ní ìyá ó dẹ̀ ní bàbá. tá a bá wá àsìkò yìí àwọn ọ̀dọ́ a máa ń sọ lọ́kàn ara wa pé a nílò àwọn bàbá ìgbàanì a máa ń wò lọ́kàn wa pé wọ́n ti darúgbó a máa ń wò lọ́kàn ara pé wọ́n ò lájú wọn ò mọ àsìkò yìí bàbá ṣásìkò yìí dájú àsìkò tí wọ́n lọ ṣé nǹkan dá ju àsìkò wọn lọ so àmọ̀ràn tí màá kọ́ gbà wọ ọ̀dọ́ ẹ jẹ́ ká nẹ́ni tá a máa tọ́ wa sọ́nà. ká farabalẹ̀ ká ní mẹ́ńtọ̀. bàbá ìnà tí mo dárúkọ yẹn bàbá ní tírénì gan lọ́wọ́. SSA ó dà pé èèyàn kan wà ń bẹ̀ hello ọ̀dà. ọ̀gá mi ti comrade tí mo sọ ọmọ Iléṣà ọ̀gá mi ti dókítà tí mo sọ gbogbo àwọn èèyàn yìí ni wọ́n tírénì èèyàn. ni wọ́n kó ipa ribiribi. tó yẹ pé tá a bá ń ṣiṣẹ́ ìrànṣẹ́ ń gbà mí wá ní aṣọ ọmọ lágbájá ni ẹni ṣé ọmọ lágbájá rí torí wọ́n á rí àmì àwọn èèyàn yẹn lára èèyàn báwo nǹkan kọ́ bá fẹ́ dojúrú má pè wọ́n nǹkan bá wà ní rọ̀. àbèrè àlàyé àbẹ̀ ìtọ́sọ́nà lára àtìlẹ́mìí. àjàjẹ́ tẹ̀ rí ìtọ́jú ọ̀gá mi medical doctor òun fọ́ọ̀nì tí bàbá ní Láìdé kí ló wá ń ṣe ẹ́ bá mi nífọ̀ wọn ń ṣe bẹ́ẹ̀ ṣe é bí lè ṣe yẹ kó ríre bó ṣe yẹ kó ríre bó ṣe yẹ kó lè ríre ìtọ́sọ́nà àgbàlagbà ẹ wò wé tí mo mú wá yìí sí èyìnbó ló ní John C. Maxwell bàbá Gbélé Àkànní àjọ pàdé rí bàbá Oyèdépò àpàdé rí bàbá Adébóyè òkèèrè mo ti rí wọn lẹ́ẹ̀kan rí oríṣiríṣi àwọn èèyàn bẹ́ẹ̀ bàbá Kúmúyì àwọn spirit àwọn invisible mentor àwọn tẹ́ẹ̀rí ṣùgbọ́n tá à ń kẹ́kọ̀ọ́ lára wọn nípa ìwé wọn nípa ìwàásù wọn nípa ìṣe wọn ìyẹn lohun àkọ́kọ́ kí gbogbo àwọn ọ̀dọ́ èkejì ẹ má jà sáré fúnṣẹ́ ìránṣẹ́ n fẹ́ di primate ní kíákíá iṣẹ́ ìránṣẹ́ òun ṣeré àkókò ni ẹ̀mẹ́rin lọ fẹ́ mi pé mi ò pàṣẹ àti wọ iṣẹ́ wòlíì. ẹ̀mẹ́rin bẹ́ẹ̀ni sá níbi tẹ́ ẹ ti ń kẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ni ẹ mọ̀ jí. kí ló dé. kì í ṣe pé mi ò pàṣẹ o wọ́n ní mi ò níyàwó wọ́n ní lọ fẹ́ yàwó èmi dẹ̀ sọ fún wọn pé mi ò ṣe tán ẹ̀wọ̀n ní o ti fail. ẹ̀kejì bẹ́ẹ̀ ìkẹta bẹ́ẹ̀ ìgbà tó dì kẹ́ni tó fẹ́ mi àsìkò yẹn ọ̀gá mi tí mo ní wọ́n wà ń fọ̀ àwọn ti bọ́ sópò olórí gẹ́gẹ́ bí supervising prophet ní Ògùn àwọn ni wọ́n wá bí wọ́n pé kí lọ́mọ yìí ṣe wọ́n ní kò níyàwó ṣe é rántí pé ó ti ń pásítọ̀ ní ìjọ kan tó dẹ̀ ti fẹ́ lọ almost 10 years ń bẹ̀ àwọn ò gbọ́ pé ó fẹ́ yàwó níyàwó bẹ́ẹ̀ kò dẹ̀ sí rẹ́kọ̀dù búburú kankan kò sí rẹ́kọ̀dù búburú ń bẹ̀ ẹni tó lè dúró sórí ìjọ níbi tó ọ̀dọ́ wà tọ́wọn ọmọ kéékèèké ọ̀dọ́ wà tí ò dẹ̀ fọwọ́ kàn wọ́n àwọn ọmọ yẹn má jà lé wọn nu serafo ẹ jẹ́ ká gbà nígbà tó bá wà ń bẹ̀ tó bá yá a máa rí afẹ́yàwó mi ìkanjú tó bá jẹ́ ẹlòmíì ni ó lè ti gba ọ̀nà wa mi a ti gba bòmí lọ ọkọ kúrò bẹ́ẹ̀ kó tún gba ṣọ́ọ̀ṣọ̀ gbà lọ ibẹ̀ náà mo dúró sí nígbà tó tún dásìkò pa máa gbọ̀ pa adórí òkè lọ́dún náà lọ́hùn lọ́ ní wọ́n fẹ́ fi bàbá aládùúrà tuntun jẹ nítorí náà kò sọ́ọ̀pá lọ́dún yìí ọdún 3 ló yẹ ká lò alọ́dún 4 ìgbà tó tún dín pọ́ máa tàróró fún wa nǹkan kan tún ṣẹlẹ̀ ọdún 3 ló yẹ á lò àtúlẹ̀ ọdún 4
àti torí ẹ̀ sá lọ àti torí ẹ̀ sáré lẹ́ni ipò tí mo wà lẹ́ni gẹ́gẹ́ bí supervising prophet tọ́gá mi wà ń gbà náà lọ́hùn ọdún 10 ni Olúwa ti sọ̀rọ̀ ẹ̀ táàdì ẹ̀ kanjú. wọ́n dẹ̀ gbé fẹ́ lómi wọ́n gbé ipò yẹn fún ẹlòmí àwọn méjì lọ ṣe kó tó kàn mí àwọn èèyàn ní n kúrò ń bẹ́ẹ̀ mo ní mi ò kúrò oyè kọ́ mo bá wá síṣẹ́ ìránṣẹ́ kí n ṣiṣẹ́ ìránṣẹ́ kí n rí ìjọba ọ̀run wọ̀ ni mo bá wá síṣẹ́ ìránṣẹ́ kò sóyè lọ́run kò sípò lọ́run kò sípò ń bẹ́ẹ̀. ṣùgbọ́n bàbá lẹ́ni oyè yẹn mo wà báyìí. Olúwa ṣeun Olúwa ṣeun so Olúwa ṣeun. káwọn ọ̀dọ́ kó má máa sá eré nínú iṣẹ́ ìránṣẹ́ kó ṣe sùúrù kó ní olùtọ́sọ́nà tá a máa darí wọn bó wà lọ́bẹ̀ ọ̀gá tó o bá ti fi ẹ́ lẹ̀ dúró síbẹ̀ jẹ́ kó yàn ní. láforítì ń bẹ́ẹ̀. àṣẹ àwọn mẹ́ńtọ̀ tẹ́ ń wò yẹn ẹni tí ò bá ti gbà kò lè rí nǹkan kan ṣe. téèyàn ò bá ti gbà lágbájá mo yọ̀ǹda ẹ̀ máa lọ ó ṣe pàtàkì ṣùgbọ́n tẹ́ bá wò sí àwọn ọmọ mélòó ló ń dúró irú ẹ̀. ló ń dúró bẹ́ẹ̀ kọ́lọ́n wà láyé kó ràn wá lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká tún dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn ẹ jẹ́ ká dókè lọ́hùn. Oh, come and see what the Lord has done. He has set us free from the captives. hello 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 ẹ kúrò lẹ́sà. hello. ẹ kúrò lẹ́sà. ìlú mi kò padà ní àkóso rẹ̀ náà. ó dà à ń gbọ́ yín bàbá wa. mo fẹ́ bèrè pé ǹjẹ́ bẹ́ńdé mẹ́ta ya ń gbọ́ orí kọ́lẹ́ńdẹ̀ ìkọ́lẹ́ náà lọ́sẹ̀ bèrè náà. bá a sọ pé ǹjẹ́ sọ ọmọ tó wá ṣọ́ọ̀ṣì tí tó ṣiṣẹ́ yahoo tí pásítọ̀ àdúgbò rí dẹ́mọ̀ pé ọmọ ìṣẹ́ ọdún ṣe tó wá tọmọ ẹ wá tó jẹ́ pé ọmọ gbọ́ ọdún ni. tó wá mú mọ́tò wá bí mọ́tò dábì 20 naira káàkiri tó wá fi ta pásítọ̀ rẹ̀ tí pásítọ̀ dẹ̀ bèrè pé ibi tí lówó tó dẹ̀mọ̀ pé ọmọ yìí ṣe ó ti yé ẹ wá tọmọ náà sí. wọ́n ní kẹ́ bá a tọ̀ mọ́lẹ̀ sí pé ọmọ 20 years tá a mọ̀ pé kò jọ yahoo ó wá gbé mọ́tò 20 million wá fi tọ pásítọ̀ lọ́rẹ̀ pé kí lójú ìwòyí ń sí sórí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ìyanu àràn gbogbo wa lọ́wọ́. àmín. lákọ̀ọ́kọ́ mo fẹ́ kí gbogbo wa máa mọ̀ pé Jésù ní ẹni rere kan kò sí. bí kò ṣe bàbá mi ti bẹ̀ ní ọ̀run. mi ò fẹ́ káwọn èèyàn wò mí bíi pé mo ní mo pé tàbí mo yẹ ṣùgbọ́n akọ ń jọ wo. à ń ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ ni. ẹ má bínú lójú ọmọ 20 years pẹ̀lú mọ́tò 20 million. ó mú 1 million yẹn. ẹ jẹ́ ká kọ́ wò pé tó bá jẹ́ èmi ni bàbá ẹ̀ tí mo dẹ̀ jẹ́ bàbá olóòtítọ́ tí mo jẹ́ bàbá tí kì í mú kọ́mọkàn kí ọmọ mi 20 years kó gbé mọ́tò 20 million wá. tí kì í jẹ́ ṣe pé mo ti ní company kan tí mo fi ṣe dàrẹ́tọ̀ ẹ̀ pé òkè mi ti rìtáyà o. ìwọ máa dàrẹ́tì ẹ̀. tí kì í ṣe pé ó ti rí iṣẹ́ kan tá a máa ní bóyá ó ṣe business ó ṣe contract ó boom. tí kì í ṣe pé ó rí ipò òṣèlú gbà gbogbo ara mọ̀ pé àbá ti rí ipò òṣèlú gbà Ọlọ́run àtúbọ̀ bá wa tó orílẹ̀-èdè wa ṣe tí yóò sí gbogbo yẹn tó wá ní dádì mi mo ra mọ́tò 20 million. tó tẹ̀ gbé fún pásítọ̀ pé dádì mọ́tò rèé. ẹ má ti jà tiẹ̀ sọ pásítọ̀ àsọ̀rọ̀ ilé kọ́mọ mi wá gbé wá kó ní dádì mo gbé 20 million dé tí n bá jẹ́ olótìtọ́ bàbá kí ni má béèrè lọ́wọ́ ẹ̀ ibo ló ti rówó kó o bá ti ṣàlàyé wàhálà ti dé wàhálà ti dé bàbá ká tó wá sọ pé ilé Ọlọ́run tí a ti ń tún ayé èèyàn ṣe ayé tó ti wọ́ agbàgbọ́ pé tá a bá délé Ọlọ́run nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nípasẹ̀ àmọ̀ràn àwọn tọ́lọ́run ti fi síbẹ̀ wọ́n á tún ayé yẹn ṣe ohun tó wọ́n ń sè yẹn ẹni mélòó ni Ọlọ́run ń lò ọ̀pọ̀ bísínẹ́sì ní church. a ti sọ ṣọ́ọ̀ṣì di business center. bí bá sọ sí bísínẹ́sì tó gbérù nǹkan bẹ́ẹ̀ wà gbọ́ kí ni bísínẹ́sì ni. ẹ lè rí ìjọ òtítọ́ kẹrẹ àwọn ọmọ yahoo gan bẹ́ẹ̀ torí ìwàásù máa bá wọn wí ìṣe pásítọ̀ yẹn ò tẹ́ wọn lọ́rùn pásítọ̀ gan ò ní fojú rẹ̀ wò wọ́n. irú orin tó tẹ̀fẹ̀ gbọ́ kọ́ gan-an máa kọ́ ń bẹ̀. ó kọ́ lọ́ máa kọ́ ń bẹ̀ sọ wọ́n gan ò lè yarú ìjọ bẹ́ẹ̀ ìjọ tó ti mọ̀ pé orin táwọn fẹ́ gbọ́ làwọn gbọ́ ọ̀rọ̀ táwọn fẹ́ gbọ́ làwọn gbọ́ ìṣe táwọn fẹ́ ṣe lọ́ ṣe ń bẹ̀ ìwà táwọn fẹ́ wù làwọn wù ń bẹ̀ ibẹ̀ ló máa kọrí sí
so tá a bá ń sọ̀rọ̀ nípa ìjọ tó náà mo ṣe ń sọ fáwọn èèyàn pé ẹ là á ìjọ gidi sì wà òjíṣẹ́ Ọlọ́run gidi wà àwa ni ká béèrè pé bó la yà sí. apá abo la yà sí ibo gangan ibo la torí bọ̀. látòrí bọ̀. kọ́lọ́wọ́n àlàyé kó ràn wá lọ́wọ́. àmín lórúkọ. 0707-316-0403 0707-316-0403 tàbí 0812-411-3677 0812-411-3677 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. mo béèrè ìbéèrè kan lẹ́ẹ̀kan á ní 2,000 naira. hello. hello sir. ẹ kúrò lẹ sá. hello ẹ káàsán. ẹ káàsán sá ẹ káàbọ̀ sórí ètò bàbá wa. ẹ kú ètò sá. yes sir. yes sir mo kí bàbá wa tí wọ́n ń ṣe ọjọ́ ìbí. yes tí sir. ẹ̀mí wọn á dùn lórúkọ Jésù. àmín. yes sir. ẹ jẹ́ ìbéèrè kan ni mo fẹ́ béèrè. ó yẹ ẹ mú béèrè yín wá. so téèyàn bá ní ẹni téèyàn wò gẹ́gẹ́ bí wòlíì téèyàn wò pé àwòkọ́ṣe. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí mẹ́ńtọ̀. bẹ́ẹ̀ni. tó jẹ́ pé ẹni yẹn ẹ jẹ́ kí n sọ pé ìwà àgbèrè ó lọ́wọ́ wọn. ẹ jọ ṣé téèyàn bá padà lẹ́yìn irú ẹni bẹ́ẹ̀ so ẹ mọ̀ pé téèyàn bá ṣe àṣìṣe yàtọ̀ bọ̀ tó jẹ́ pé continuously something. tó yẹ kó ti di bárakú. tó ti bára tó jẹ́ pé àti kwaya àti gbogbo ẹ̀. gbogbo ẹ̀ ó ń yà wọ́n sí mímú lọ ni. ṣé téèyàn bá padà nírú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ẹni bẹ́ẹ̀ ẹ jọ ṣé mo ṣe fẹ́ pùtì ẹ jọ ṣó dá ká padà lẹ́yìn ẹrú ẹni bẹ́ẹ̀ ó dá bàbá ọ̀rọ̀ rèé o. ẹ ṣe ẹyin bàbá wa lórúkọ Jésù ojú òní tí wá. àmín. ẹ rí i pé ibi tí wọ́n mú ọ̀rọ̀ dé yẹn ọ̀rọ̀ ńlá gidi ni ọ̀rọ̀ ńlá èyí tó jẹ́ pé láyé báyìí sí èyí tó ń ṣẹlẹ̀ rẹpẹtẹ. tó gbòde kan ni. ṣùgbọ́n ṣe rí àṣìṣe kan wà tí a máa ń ṣe èyí tí ó kọ́mọ̀ ní sáìdì àwa aláṣọ funfun kí láṣìṣe yẹn a kì í gbàdúrà fáwọn olórí wa nígbà tó tó àsìkò kan Jésù ní ẹ dúró níyìn ẹ máa gba àdúrà fún mi nígbà tí èmi náà yóò lọ sọ́hùn èmi náà yóò lọ gba àdúrà ìyẹn jẹ́ ká mọ̀ pé gbogbo àwọn olórí tẹ́ ń wò yìí àwa la gbọ́dọ̀ gbàdúrà fún wọn àdúrà wa ó ṣe pàtàkì lórí wọn ìyẹn ìkíní ṣé wá rí èkejì àwọn nǹkan kan wà tí ó jẹ́ pé tá a bá wo àwọn ẹlòmíì láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn náà tẹ̀ bá wò wọ́n rè ìwà yẹn ti wà láti ó ti wà lára wọn. kì í ṣe pé wọ́n já àtúnbí pátápátá ó dẹ̀ bá ń kọ́mọ̀ sáwà wòlíì ẹ̀bùn nìkan la fi ń ṣiṣẹ́ wòlíì èmi ò lọ́rọ̀ Ọlọ́run kò mọ̀rọ̀ Ọlọ́run kò mọ̀ túmọ̀ bẹ́ẹ̀ bá pé wòlíì èmi kò wá wàásù yẹn bá gbọ́ ohun tó ń wà ẹ̀ máa wò pé kí ni gbogbo ilé tó bá dẹ̀ ní orúkọ bá ti ọmọ tí ẹ̀mí mọ́ gbogbo ibi tó sì ń sọ̀rọ̀ adákẹ́jẹ́ ni ẹ̀bùn òdẹ̀ tó ṣe nǹkan kan bí kò ṣe ọ̀rọ̀ Ọlọ́run ló máa ń darí wa àwọn ìwà tá a ní nígbà tá a bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run tá a bá ń ṣiṣẹ́ lé lórí ọ̀rọ̀ Ọlọ́run á máa gbà kúrò lọ́wọ́ mo fẹ́ ka Bíbélì bí n ṣe ṣí báyìí ọ̀rọ̀ àgbèrè tó sọ yẹn gangan ló bá ń bẹ̀ mo bá ń bẹ̀ tí mo kà tó sọ repercussion ẹ̀ mo tún fẹ́ ṣí ní ọ̀la ọ̀rọ̀ panṣágà mo bá ń bẹ̀ tó bá yẹ ẹ̀yin á wò pé kí ni ó dà pọ̀ Ọlọ́run sọ fún mi pé wàá tẹ́ o ṣùgbọ́n mo ti máa fúnra àwọn bàbá ni pé mẹ́ńtọ̀ wọn ni wọ́n mẹ́ńtọ̀ àwọn náà lọ fi di bẹ́ẹ̀ wọ́n mẹ́ńtọ̀ àwọn làwọn fi mọ òtítọ́ kọ́ fàdúrà ràn wọ́n lọ́wọ́. kì í ṣe pípadà ní solution. a kì í ṣe pípadà torí tó bá ṣubú náà wọ́n á ní ṣèbọ̀ ọ̀gá ẹ̀ ni. ìgbà tó mú Jésù ṣèbọ̀ wá bá Pétérù wọ́n ní ṣèbọ̀ ọ̀gá ẹ̀ ni mo mọ̀ ẹ́ pẹ̀lú ẹ̀ náà. ẹ jẹ́ ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ ìyẹn ò wá ní káwọn wùwà tiwọn ìyẹn ò ní káwọn gbé ìgbésẹ̀ táwọn ń gbé wọ́n á lè máa tọ́ka pé ọmọ lágbájá náà ni òun ló tọ́ ẹ wo bóun ṣe rí ẹ wo bóun ṣe ṣe dáadáa kó fàdúrà ràn wọ́n lọ́wọ́. ó dà ẹ jẹ́ ká fi àdàgbà ètò yìí rọ̀ sí ibì kan lónìí ná ká tó ṣe ní tó pé àkókò kò bá wa ṣọ̀rẹ́ SSA bá mi gbé kinní sókè dé bá mi gbé sókè dé.
ètò Ohun Àwọn Kerubu on FM náà ló ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí ìkànnì Sweet 107.1 FM. Bàbá wa wòlíì Ọlọ́run alààyè special apostle prophet Raphael Olaide Okuneye at 50 ni wọ́n wà lórí ètò lónìí. Bàbá wa ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbọ̀kàn tó ń gbọ́ yín nílé. mo súre fún gbogbo ènìyàn ní àkókò yìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà lórúkọ Jésù Kristi kí Ọlọ́run kó yọ̀ǹda oore ọ̀fẹ́ fún yín. Àmín. Oore ọ̀fẹ́ àti àánú ni èèyàn ń lò láyé. Àwọn kò lóore ọ̀fẹ́, àwọn kan ráàánú gbà. Nítorí náà mo súre fún gbogbo ọkàn tó ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́. Oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run kó Olúwa kó yọ̀ǹda ẹ̀ fún yín. Gbogbo bíkíbi tẹ́ ẹ bá dé láyé, gbogbo bí tẹ́ ẹ bá fi ẹsẹ̀ sí, gbogbo bí tẹ́ ẹ bá nawọ́ sí, gbogbo bí tẹ́ ẹ bá gbé ojú sókè wò bí ire, oore ọ̀fẹ́ àti àánú Ọlọ́run yóò dáhùn fún yín. Gbogbo ọkàn tó ń bọ̀ láti pé 50 ẹ̀ẹ́rí àánú gbà mí. Gbogbo ọkàn tó ti kọjá 50 oore ọ̀fẹ́ láti dàgbà dògbò orúkọ Jésù Kristi Ọlọ́run yọ̀ǹda mí. Láti wákàtí lọ lórúkọ Jésù Kristi kí gbogbo ìgbésí ayé yín kó rọ̀ yín lọ́rùn. Ohun gbogbo tẹ́ ẹ bá ń dáwọ́lé kó yọrí sí i. Lábẹ́ àkóso bó tilẹ̀ wù kó rí orúkọ Jésù á dára fún gbogbo. Àkókò tá a wà ìrònúpìwàdà ni wọ́n ń pè é. Ẹ̀mí ìrònúpìwàdà Olúwa jẹ́ ó balẹ̀ wá. Ẹ̀mí láti sá fún ẹ̀ṣẹ̀ Olúwa jẹ́ ó balẹ̀ wá. Agbára láti ṣe rere Olúwa jẹ́ ó balẹ̀ wá. Gbogbo ìrìn àjò orílẹ̀-èdè yìí àwọn olórí wa bá wa ràn wọ́n lọ́wọ́. Okun àti agbára ẹ̀mí mímọ́ gbénu wọn. Orílẹ̀-èdè yìí kó gba àkóso. Orílẹ̀-èdè yìí kó gba àlàáfíà. Ogun state lórúkọ Jésù bá wa jì í mú. Lágbára ti Kristi lórúkọ Jésù Kristi àní wẹ́nikẹ́ni wá ti. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Adúpẹ́ pọ̀ lọ bàbá wa nínú Olúwa wòlíì Raphael Olaide Okuneye tí wọ́n jẹ́ leader in charge ìjọ Cherubim and Seraphim Movement Church Ayọ̀ni Efata City tó wà ní Ìta Òṣì ní Abẹ́òkúta wípé a pè wá sórí ètò yìí ẹ sì wá lérò pé tó bá tún dọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ó ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Bàbá wa táwọn èèyàn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè é sí nígbà tó bá ní nǹkan tàbí mìíràn láti bá yín sọ nọ́mbà wo ni wọ́n lè pè é sí. Ẹ ṣe olóòtú nọ́mbà náà ò yí padà 070. ẹ rà bá mi pè é ní o torí àwọn tó fẹ́ kọ́lẹ̀ ó yá. 070 31 92 06 32. ẹ tún bá ń pè lẹ́ẹ̀kan sí. 070 31 92 06 32. ẹ ti mú Ọlọ́run bàbá ẹ ti mú Ọlọ́run ẹ fọ Ọlọ́run ẹ̀mí mímọ́ kún bóyá ẹ bá ń pè lẹ́ẹ̀kan sí. 070 31 92 06 32. nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì bí ètò tòní sí nìyẹn lẹ́yìn ètò wọn ò dá wá wọ́n wá pẹ̀lú màmá wa nínú Olúwa prophetess Fúnmi Adébíyì àwọn ni wọ́n jọ wá sórí ètò prophetess Fúnmi Adébíyì pa bàbá nìyẹn tẹ́ bá ti pe bàbá títí nọ́mbà àwọn bá ti lọ ẹ ṣàtìrà pé màmá wọn á sọ fún yín pé á sọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé wọ́n ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ ni o àbí wọ́n ń cancel àwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n wà wájú pẹpẹ wọ́n ń gbé ìsìn lọ́wọ́lọ́wọ́ àwọn ni pa màmá bàbá wa nínú Olúwa prophetess Fúnmi Adébíyì adúpẹ́ pé àpèyàn yìí náà sì darapọ̀ mọ́ wa lórí ètò yìí lágbára Ọlọ́run ẹnikẹ́ni nínú wa kò ní mórí ṣẹ́kù adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wọlé sórí ètò kí bàbá wa láti Òṣìẹ̀lẹ̀ bàbá wa Rilwan láti Òṣìẹ̀lẹ̀ kí wọ́n pè wá lẹ́yìn ètò ìbéèrè tá a béèrè ni pé àwọn nǹkan wo ni àwọn bàbá wa ń ṣe tí wọ́n fi ní orí ọ̀fẹ́ láyé okun ẹ̀mí wọ́n ní okun ẹ̀mí bàbá àlejò wa pàtàkì sọ pé okun ẹ̀mí kì í ṣe okun ara náà fi ń ṣiṣẹ́ ìrànṣẹ́ ńgbà yẹn okun ẹ̀mí náà fi ń ṣiṣẹ́ ìrànṣẹ́ kì í ṣe pé mo ní stamina mo lè bọ́ síwájú mo lè fò sọ́ọ̀tún mo lè fò sósì náà fi ń ṣe okun ẹ̀mí náà fi ń ṣe wọ́n ní ṣíṣe àyẹ̀wò pé kì í ṣe pé kí malaria wà lára kí typhoid wà lára kí nǹkan kan ti ṣe àgọ́ ara kó wá lè ṣiṣẹ́ ìrànṣẹ́ wọn ló máa ń jẹ́ káwọn èèyàn kó ṣe kí ni kó kú lójijì náà nígbà yẹn náà pé àwọn èèyàn náà àwọn bàbá wa ń gbà yẹn náà wọ́n ń ṣe àyẹ̀wò àgọ́ ara wọn ẹ pè wá lẹ́yìn ètò a ó fi 2,000 naira owó ìṣínú a ó fi ránṣẹ́ sí yín láti fi sàmì sí ayẹyẹ àádọ́ta ọdún ti bàbá wa special apostle prophet Raphael Olaide Okuneye lórí ètò tòní adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé wa fún ẹ̀yin tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti bẹ́ẹ̀ mi atọ́kùn ètò Ohun Àwọn Kerubu on FM sọ ẹ ní àǹfààní láti pè mí sórí nọ́mbà yìí lẹ́yìn ètò 081-655-372-83 081
655 37283 081 655 37283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè. Ọlábùsí òun náà wà níbí báyìí, ọmọ ọlọ́jà, ọmọ ògùn ẹ̀rí, òun wà níbi ó dúró gbọ́ngbọ́n bíi sójà ológun. SSA ló ń gbé sókè tó ń gbé wálẹ̀ lórí ètò Ohun Àwọn Kérúbù on FM tòní. Ajínrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ bàbá ládùúrà ní Kọ̀tún, bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé ẹtún ọ̀nà olùwàṣẹ. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a fi pàdé lórí ètò Ohun Àwọn Kérúbù on FM. Ọfà ikú ọfà ìsàn kò ní bá ẹnikẹ́ni nínú wa láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Ayọ̀ láfi la ọ̀sẹ̀ yìí já. Nígbà tá a bá máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀, gbogbo apáta lórúkọ Jésù a ó jùmọ̀ ní ẹ̀rí. Káfàyọ̀ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láṣẹ Ọlọ́run ọ̀gá ògo. Shalom, shalom.